amọrírì ọba tiwa ọba wa sì lò pàtàkì jù lọ́dọ̀ tiwa ní gbogbo ayé la fi ní pé káwa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni tó wà nílẹ̀ ta ló lọ ń bọba ó bú jóyè ó bú gbá ọba àfà ó bú kùránì ó bú kìnnìkan lórí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn ni tó wà nílẹ̀ ẹ̀yin ilẹ̀ dẹ̀dá gbogbo ẹ̀ lẹ̀. ẹ tún rò pé ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣe ní last time ẹ fẹ́ paná ògùn ẹ̀ ṣùgbọ́n Olódùmarè ò ní gbà fún yín ẹ̀ṣẹ̀ sí o. ẹ wá wo tí wọ́n ṣe fún ta lọ lọ́ọ̀ ní ìsín àtẹ̀yìn ò bá sọ̀rọ̀ ló bíyan sódà ó dáa. wọ́n ti wọ góòlù báyìí àwọn tó ṣiṣẹ́ yẹn ní ẹgbẹ́ ojú ogun wọn ló ṣó. amọrírì ọba tiwa ọba wa sì lò pàtàkì jù lọ́dọ̀ tiwa ní gbogbo ayé la fi ní pé káwa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. ló sẹ̀rí àǹbàdàn. láwa tá a jẹ́ ọmọ ọkọ ìlú Ìbàdàn o Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni ọba kìíní lágbàáyé. ló sẹ̀rí àǹbàdàn wọ́n sì fẹ́ wá fẹ́ fi sọ̀rí à. àwo òsèlú rẹ̀ rí à ń bì. wọ́n fẹ́ wá fi yẹn wá jẹ. wọ́n fi yẹn wá jẹ. àwọn tó fẹ́ wá jí mi gbé èmi táyì fi mọ̀ pé ajínigbé ọ̀rẹ́ ni wọ́n ọkọ̀ tán gbé wá ò ní plate number. bẹ́ẹ̀ ni wọ́n sì tún wọlé gíjà wọ́n wọlé gíjà ni wọ́n wá níwà pé wọ́n fẹ́ mú yẹn wọ́n wọlé gíjà láti gidi wọn ni. kí wọ́n fi gbá òun ní ìyàwó wọ́n fi dìbò gbà apá ìdìbò wọn ní lọ́wọ́ mi. ẹ̀wọ̀n wa wọ́n fi dìbò gbà. owó tán bá lórí tébù wọn tún kó. so wọ́n mú wa wọ́n já lẹ́kùn wọlé ni wọ́n já lẹ́kùn wọlé ni ó dà gan àwọn ìyàwó wa gan wọn wá sọ́gbà tán wọlé àwọn ìyàwó wa wọn ò wọ aṣọ ìhò ní àwọn ìyàwó wa wà wọ́n kàn já wọlé wọ́n dẹ̀ gbé awájọ ń fa àmọ́ra wa lọ́wọ́ wọ́n wá sọ di igi wọ́n yọ̀ fún tán kó bọ́ bọ̀ wà tán. ìjọba Nàìjíríà ẹ má wọ̀ lọ. This is a country where everyone is allowed to practice his or her religion. Yes. So we have freedom of expression. So tó bá dé pẹ́ lórí ìjọba Nàìjíríà ẹ má wò wá náà irú nǹkan báyìí gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ká máa sọ pé kí nítorí ogun wàhálà ṣẹlẹ̀ Nàìjíríà o ogun ẹ̀sìn ó ṣẹlẹ̀ o ìyẹn kan lè wá láti odidi Ìlọrin kó wá sí ìdíkọ́ lọ́fẹ̀ẹ́ jù. nígbà tí ṣe ipa òní kóòtù àbí àbáwọn kóòtù ṣe ń bàdàn ṣe wọn bàdàn kóòtù wọn bàdàn o ẹ̀tọ́ àwọn ọ̀pẹ nìkan sí òun nílùú kan kó lọ ṣáàjẹ nílùú kúrò. àbẹ̀sẹ̀ rẹ̀ lọ. láti odidi Ìlọrin ẹ fẹ́ máa Ọ̀yọ́ tètè lù àwọn yẹn fi kánẹ́tì pàwọn ọlọ́pàá yẹn ni àwọn bọ́ọ̀sì àwọn tó bá ti pàwọn ọlọ́pàá yẹn dànù ńkọ́. wọn ò wá ní ìwà tí wọ́n wá ní wípé bàbá àjókúta lọ́lọ́run làwọn rí gbé àbáyé rẹ̀ ìwà tí wọ́n wá láàárọ̀ yìí torí wípé apariwo síta torí pé àti pariwo àti pariwo èèyàn ni wọ́n ṣe wá ń calm down ni wọ́n ṣe ń calm bẹ́ẹ̀ àti bàbá wa tó rán Ìgbòho wa òun lójú kò ní tí bàbá wa rán Ìgbòho wa ní táwọn ìkọlà bàbá wí. àbáwọ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn adúpẹ́ lọ́wọ́ yìí. ètò ẹ̀ làbí wá fẹ́ lẹ́mi bàbá ó kún fún wa lẹ́sìn abó jẹ kú. Ìgbòho òòṣà Ìgbòho òòṣà irú ẹkùn kò ṣe fi lájà lọ́wọ́ irú ẹkùn kò ṣe fi lájà lọ́wọ́ Ìgbòho òòṣà. ká dúpẹ́ fún Ìgbòho òòṣà tán jẹ́ kán gbé Tani Olohun náà ẹni kóòtù sì dáhùn di 1 ẹ sáré wá gbé Tani Olohun lọ́hùn di 25 Múmínì ìwọ tó pera lórí ẹbí Tani Olohun ǹjẹ́ o mọ̀ pé lórí ẹbí ìyà ló jẹ mi ìfẹ́ fún ẹ lésì torí mo èmi àtàwọn Tani Olohun sọ̀rọ̀ mo rí pé ọ̀rọ̀ ẹ ò gba èsì kó má dàbẹ́ nípa àǹfẹ́ ní popularity but báyìí mo rí pé ọ̀rọ̀ ẹ gba èsì ǹjẹ́ o mọ̀ pé ò kì í ṣe olórí ẹbí gidi ìjọ mọ̀ pé olórí ẹbí orí ibú ló jẹ́ tó sọ pé òjò lórí ẹbí ìwọ tó lè ta ọmọ bàbá ẹ̀ òun ló ṣe sọ pé ọmọ ìyá ni òun yá ọmọ bàbá máa ń bá ni ìwọ tó lè ta ọmọ bàbá ẹ̀ fún àwọn Muslim Múmínì ó sọ̀rọ̀ ní ìjárún ó ti sáré mọ̀ bí àwọn ọlọ́pàá ṣe máa délé Tani Olohun tán wá arrest ẹ̀ àdúpẹ́ o Ìgbòho òòṣà ojú òní tì yín o ẹni ṣiṣẹ́ ṣe Ìgbòho òòṣà dúpẹ́ lọ́wọ́ yín tẹ̀jẹ̀ kan gbé Tani Olohun lọ ogun làwọn Mùsùlùmí Ìlọrin fẹ́ dá sílẹ̀ torí mi ìmọ̀rú arrest eléyìí ẹ wá arrest èèyàn kò sí place number bá a ṣe ń gbọ́ ní láìfù kò sí warrant arrest kankan tẹ́ mú dání ẹ̀dẹ̀ ń bọ̀ láti yàn níyàn Ìlọrin ẹ lè dúró da ọjọ́ kóòtù ẹ tún rò pé ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣe ní last time ẹ fẹ́ paná ògùn ẹ̀ ṣùgbọ́n Olódùmarè ò ní gbà fún yín ẹ̀ṣẹ̀ sí o eléyìí náà ni gbogbo àwọn babaláwo wọ́n bá sọ pé àwọn babaláwo ìwọ ni bàbá àràbà gbogbo ẹ̀yin babaláwo ńlá tí gbogbo ayé mọ̀ ní òkè ẹ má jókòó ẹ má sùn lórí ọ̀rọ̀ àwọn Muslim eléyìí tí ń kọjá ojú ẹ̀ lára wa
ẹ̀yin muslim lẹ dá wàhálà yìí sílẹ̀ ìgbà táwa máa bá yín gbé orin tẹ́ kọ agbára yín ò kálù tẹ́ lè fi jó mọ́ ìlú yín fẹ̀yà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ wá ń blame wa páwa la kọrin jù ẹ̀yin ò dẹ̀ rántí pé ẹ̀yin lẹ dórin sílẹ̀ ká tó bá yín gbé o ẹ̀yin lẹ dá wàhálà sílẹ̀ ṣùgbọ́n ká dúpẹ́ fún Ìgbòho Òòṣà o ká dúpẹ́ lọ́wọ́ Ìgbòho Òòṣà tí ò jẹ́ kó ń gbé Tani Olohun lọ o ẹ máa dúró dọjọ́ court case sí ẹ ní ẹ máa dúró da court case sí ẹ ní gbogbo nǹkan tá ẹ̀dẹ̀ ń fà yìí Tani Olohun ó ti bọ́ síta ó ti wá apologize fún ẹ mà alàgùsì àbí kí wọ́n sọ pé oúnjẹ àbá alàgùsì òun ló dẹ̀ dá wàhálà ìsílẹ̀ tó sọ wípé ṣe ni fáńkìrun káwọn Tani Olohun tó bá gbé orí ẹ̀ o ẹ má dogun ẹ̀sìn sílẹ̀ ẹ má dá wàhálà sílẹ̀ ẹ má dá wàhálà sílẹ̀ o tẹ bá dá wàhálà sílẹ̀ táwọn mùsùlùmí lọrí bá dá wàhálà sílẹ̀ tó bá yá agbára wọn ò ní ka orí ilẹ̀ tiwa làwa wà ilẹ̀ ẹlẹ́bọ ni o ilẹ̀ bí òun ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ ádámù o ilẹ̀ bí báyìí ò kì í ṣẹlẹ̀ mẹ́ríàmù o ilẹ̀ bí báyìí ò kì í ṣẹlẹ̀ mọ́mọ́dù o ilẹ̀ tiwa lélẹ́yìí o ilẹ̀ ẹlẹ́bọ ni o àwọn Ọ̀rúnmìlà ló tẹ̀lé dó àwọn èṣù ló tẹ̀lé dó o ẹ bá wa lórí ilẹ̀ yìí ni o ẹ má dogun sílẹ̀ o ìgbà Álímì ti kọjá o ẹlẹ́ ò kì í sọ̀rọ̀ Álímì mọ́ ẹlẹ́ ò kì í sọ̀rọ̀ Àfọ̀njá mọ́ o ojú ti là á ti bọ́ sí sẹ́ńtírì míì o ẹ wo bẹ́yìn gan ṣe arrest èèyàn ṣé ẹ rí pé ń disgrace ara yín ni muslim ṣé àwọn muslim gan ò mọ̀ pé ṣe náà disgrace yín ṣé ẹ̀yin muslim gan ò rí pé ṣe náà disgrace yín gan bó ṣe arrest èèyàn yẹn ẹ má dogun sílẹ̀ wàhálà ilé ti pọ̀ jù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ìgbòho Òòṣà o a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀mí yín á gùn fún wa bàbá ẹ pẹ́ fún wa o àlùbáríkà yín á dọjọ́ alẹ́ o ẹ ṣé gan a dúpẹ́ o. yóò dára fún wa yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ ní ṣókí màá sọ gbólóhùn kan lórí ọ̀rọ̀ tí wọ́n ti ń tàgì mí sí ní àtàárọ̀ oníkálukú ń pè mí lọ́tún lósì a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ Ìbàdàn adúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúbàdàn adúpẹ́ lọ́wọ́ gọ́vnà Ìbàdàn adúpẹ́ lọ́wọ́ CP nílọrin àti CP ní Ọ̀yọ́ state torí omi kékeré ńlá rò pé wọ́n fẹ́ rẹ́ ilá sí ṣùgbọ́n dàpọ̀ mi fẹ́ pọ̀ ju ọkà lọ adúpẹ́ lọ́wọ́ olóyè Chief Sunday Ìgbòho ọ̀gá iléeṣẹ́ ìró ẹkùn tó lórí ọ̀rọ̀ Ta Lọ́lọ́run mọ̀ tún ni mo rí wípé wọ́n ti yan àwọn agbófinró kan wá gbé láti ilẹ̀ Ìlọrin now ọmọ Yorùbá àkókò dé tá máa jí àkókò ti tó tá sì máa jí àkókò ti dé àkókò ti tó tá máa jí kó lójú oorun ìlú kan lè fi ara pamọ́ kó lábẹ́ Yorùbá pé òun ò kì í ṣe abẹ́ òun ò kì í sọmọ Yorùbá pé ìlú Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá Kwara kì í ṣe ilẹ̀ Yorùbá ìgbà tí wọ́n ń gbé ìrú ẹkùn lọ wọ́n ní kí Sunday Adéẹmọ ọmọdé bẹ̀ mọ́ wípé ibẹ̀ yìí ò kì í ṣe ilẹ̀ Yorùbá bí eléyìí bá ṣẹlẹ̀ wọ́n á ní àwọn ò kì í sọmọ Yorùbá bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n jẹ́ ọmọ Yorùbá èèyàn ṣẹ̀ ní Ìbàdàn wọn ní kọ́kọ́ àrẹ́sẹ̀ lọ sí Ìbàdàn kán ti Ìbàdàn transfer àbí kí ilé ẹjọ́ kó rìfà ẹ̀ sí Ìlọrin ẹ kàn máa gbé ọlọ́pàá dìde pé kán máa bọ̀ wá máa arrest ẹ̀ láti ìlú Ìbàdàn ẹ̀ ń gbìyànjú o kékeré kọ́ bí ẹ ti ṣe ń ṣe nígbà kan tẹ́mọ̀ fọlọ́pàá ilé ẹjọ́ àtàkì àwọn èèyàn ẹ wà aráyè máa tọwọ́ bọ ẹ̀sìn wọn ẹ ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́ ẹ ti fi padlock sí wọn lẹ́nu kán má bàa lè sọ̀rọ̀ wípé tẹ́yìn bá ti lè fi ọlọ́pàá àti ilé ẹjọ́ tẹ́ fi ṣe wọn mọ́ oníkálukú ò ní lè sọ̀rọ̀ àjẹ́ wípé ẹ máa jẹ kálukú níyà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni tó wà ńlẹ̀ Ta Lọ́lọ́run bọba ó bú jóyè ó bú gbá ó bá àfà ó bú kùránì ó bú kìnnì kan lórí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn ni tó wà ńlẹ̀ ẹ̀yin lẹ́dẹ̀ dá gbogbo ẹ̀ lẹ̀ adẹ̀tún bẹ̀yìn awòyìn níran atúnpẹ̀ pàdé àlàáfíà ẹni kò sí ní tó jọ bẹ́ẹ̀ ẹ sáà múra kankan pé ẹ̀sìn tẹ́ lọ gbéwọ̀ ẹ̀sìn àlà ẹ fẹ́ gbélé gbogbo wa lórí now bí Ta Lọ́lọ́run bá ṣe ẹ̀ṣẹ̀ kan èmi gbàgbọ́ wípé lọ́nà kan àbí kejì ẹ fẹjọ́ sùn àwọn bàbá rẹ̀ nílẹ̀ Ìbàdàn wọn á bá wí lákòókò yìí ni o wọn á bá wí lákòókò yìí kì í ṣe pé ẹ ó gbé lọ tìmọ́lé ẹ lọ sọ sẹ́wọ̀n ẹ nà ẹ lùpa bí ejò àìjẹ ó dàbí ọmọ Yorùbá àti ń jí kúrò lójú oorun ìjà tẹfẹ́ jà jáde tẹfẹ́ jà kálukú náà ti rẹ́ẹ̀dì kàkà kí ẹ pé àrò àtọ̀dọ̀ fún inú yín kẹ́ ẹ pé nọ́mbà 6 orí yín ìṣẹ̀lẹ̀ tún kọ́ ọmọ kan dà sórí mídíà kàn máa bú kàn máa yàkàyàkà anybody àtẹlẹ́bọ àti kìrìsìtẹ́nì kàn máa yàkàyàkà wọn ẹ̀yin nìkan lẹ̀sìn tọ́lọ́run fẹ́ ẹ̀yin nìkan lìyàn dálé ayé fún ẹ̀yin nìkan ilẹ̀ lẹ̀sẹ̀lẹ̀ ẹ jọ̀ọ́ gbogbo ènìyàn ẹ bá mi pín kángun bọ̀ ni o àti mọ̀bí tí ó kángun sí ṣùgbọ́n kángun yóò padà kángun síbì kan ire o àlàáfíà Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa
ẹ jẹ́ kógun omi ẹ jẹ́ kí ìlú kó ní àlàáfíà ohun tí à ń fáìtì fún nìyẹn gbogbo rádàdà ìtẹ́sí lórí mídíà ẹ tọwọ́ ẹ̀ bọlẹ̀ ẹ̀yin nìkan kọ́ lọ́run dálé ayé ẹ mọ Allah ní Allah ẹ jẹ́ kọ́ lọ́run kálukú kó dó láàyè rẹ̀ ẹ mọ̀ ní wa lára. Chief Sunday Igboho ẹ kúṣẹ́ takuntakun ikú ò ní pa yín fún wa ikú ò ní pa yín fún wa bàbá táwọn bá ní orin nílẹ̀ Yorùbá ńkọ́ nítorí ṣẹlẹ̀ sẹ́mi lọ mọ̀ pé inú tí yín kò dùn sí mọ̀ ẹni kò sọ fún mi mọ̀ bàbá ní wá yín tì ẹ ní kúfa lójijì àti gbọ́ iṣẹ́ ibi tá tó ṣe nípa títa lọ́lọ́run èèyàn ní bàbá. wọ́n ti pata lọ́lọ́wọ́ lọ́lọ́wọ́ lẹ́wọ́ lẹ̀ yó. ẹ wo bá a wí a kú bá a wí ọ̀run là ń lọ ṣé tí àwọn ọlọ́pàá Ìlọrin tí wọ́n ṣe fún ta lọ́lọ́run dáa ṣé tí wọ́n ṣe fún ta lọ́lọ́run yìí tí wọ́n ṣe fún baálé ilé ẹnìkan yìí bàbá ẹnìkan yìí sódà ọmọ mùsùlùmí ni mí to the core mo kí wákàtí márùn-ún mi tó ń pé ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ òtítọ́ ẹ ká sọ òdodo ẹ jẹ́ ká fi ìjà fọlọ́run ọba jà ká má bí ìjà ọlọ́run ọba ṣé tí wọ́n ṣe fún ta lọ́lọ́run ṣó dáa tẹ́ ẹ bá rántí tí wọ́n fẹ́ ṣe fẹ́mi náà lélẹ́yìí o tí àwọn ọlọ́pàá wá lé láti Ìlọrin tí wọ́n wá bá mi lẹ́kọ̀ọ́ ṣebí tí misunderstanding bá tiẹ̀ ń ṣẹlẹ̀ láàrin ẹnìkan sẹ́nìkan ṣebí ọlọ́pàá state yẹn ọlọ́pàá agbègbè yẹn lọ́yẹ kó wá invite yẹn àbí kó wá arrest ẹni yẹn tó bá tiẹ̀ wá invite àbí tó bá arrest ẹ̀ tán wọ́n lè transfer ẹ̀ lọ ó depend bí case yẹn bá ṣe rí àwọn èèyàn kan máa work from nowhere láti Ìlọrin wá sí Ìbàdàn àbí wá sẹ́kọ̀ọ́ láti wá arrest èèyàn so yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè ẹ wo social media ti wá o àtolówó àti tálíkà olówó kò ní máa fi ọwọ́ gbá tálíkà lójú mẹ̀kúnnù lójú àjọ pariwo yín fáyé ni gbogbo ayé máa rí ṣé tí wọ́n ṣe fún ta lọ́lọ́run yìí dáa ẹ wá wò gbogbo ìgbà tí nǹkan wá ṣẹlẹ̀ nígbà yẹn àwọn àáfà tó yẹ kí wọ́n bìjà mi tó yẹ kí wọ́n sọ òkodoro ọ̀rọ̀ wọn ò sọ òkodoro ọ̀rọ̀ àwọn àáfà tí mi bìjà tí mo bìjà káàtì pé nígbà tí mo fi bìjà àwọn ènìyàn kan ọ̀ràn mi mo bìjà wọn fún alára mi ni everywhere mo dẹ̀ ti máa ń sọ pé mo bìjà àwọn àáfà ilẹ̀ Yorùbá fún alára mi ni láyé gba àáfà Saheed Shittu mo jáde tán fúnra mi pé kẹ́niyàn wọn máa disrespect àwọn àgbàlagbà àwọn lọ́balọ́ba àti ọba ìlú Ìlọrin mo bìjà gbogbo wọn fún alára mi ni ẹ̀kan ọ̀ràn mi ìgbà tí tèmi wá ṣẹlẹ̀ àwọn àfáà yẹn ò bìjà mí o bẹ́ẹ̀ ni mo rí àwọn àfáà kan tó jẹ́ pé wọ́n dúró tì mí wọ́n dúró nídìí pé kọ́mọ̀ lè bàjẹ́ ipe àwọn gbọ́dọ̀ fìyà jẹ ọmọ yìí tí wọ́n sojú tí wọ́n sẹ́yìn tí wọ́n tún gbé àwọn wá bá mi àtàwọn kan bẹ́ẹ̀ lábẹ́lẹ̀ bẹ́ẹ̀ látúwárí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọn tó jẹ́ pé tẹ́ńbàjẹ́ ọkàn mi wọn ò kí ẹ̀ pé wọn ò bá fìyà jẹ ọmọ yìí wọn ò bá fìyà jẹ wọn ò bá tì mọ́lé wọn ò bá rán lẹ́wọ̀n tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run ló mi sábàbí nígbà tí gbogbo ẹ̀ ń gbóná Ọlọ́run ló mi sábàbí tí mo gba aṣọ àlá wọn lẹ́nu ẹni tó ń fàya ẹni tó ń depo sí nílẹ̀ Yorùbá tó kọ́ mi ò lè parẹ́ bẹ́ẹ̀ ni tó lọ ń lò mí sábàbí dáadáa fún gbogbo àfáàlẹ̀ Yorùbá gbogbo ayé ló mọ̀ ẹ wá wo tí wọ́n ṣe fún ta lọ́lọ́run ní ìsìn tí Yorùbá sọ̀rọ̀ ló bíyan sódà kó dáa tí má ti fẹ́ arrest èèyàn àbí wọ́n fẹ́ invite èèyàn kí wọ́n lo ọlọ́pàá agbègbè yẹn èwo ni kí wọ́n wá láti other state kó dáa náà ìfìyàjẹ́ lélẹ́yìí kó dáa kò lórúkọ méjì kò dáa èmi ò kí ẹ tẹ́nibọ̀dì máa kọ́ àbí tẹ́nibọ̀dì máa sọ bá wí àkú bá wí ọ̀run là ń lọ ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ ẹ drop comment tó bá tó wù yín ẹ dẹ̀ bá